Kanu was never a terrorist. Nigerian government has failed us. Nigerian law has failed us all. Justice for Kanu. Ó ti pẹ́ tí wọ́n ti gbé ọmọkùnrin Nnamdi Kanu. Àwọn ìjọba àná, àwọn ni wọ́n gbé àwọn ẹ̀yà òkèèrè lọ́hùn. Ìgbà tí wọ́n gbé dé Nàìjíríà, kí ló dé tí wọn ò lè ṣe ìdájọ́ tí wọ́n ṣe fún lẹ́nu? Kí ló dé tí wọn ò lè ṣe fún tipẹ́tipẹ́? Kí wọ́n máa sọ wípé àwọn ará òkè ọya àwọn ni wọ́n ṣe ìdájọ́ fún. Àmọ́ nísìnyí nítorí pé àwọn ará bí ìmọ̀ bọ́ ṣe máa ń ṣe nǹkan màgòmágó bọ́ ṣe máa ń gbé oríṣiríṣi àwọn nǹkan tíríkì ìkì ọ̀ǹtidọ́ǹkì lé ìran Yorùbá lórí ní gbogbo ìgbà ni. Nísìnyí wọ́n ti jẹ́ kí Yorùbá débẹ̀ tán, ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ rojú rí láyè wípé àwọn fẹ́ ṣe ìdájọ́ ẹ̀. Imagine Yorùbá dẹ̀ ló tún wá ń ṣe ìdájọ́ ẹ̀. Ẹjọ́ náà ṣé kò sí Ìgbò lọ́ọ̀yà ni? Ṣèbí Ìgbò lọ́ọ̀yà wà? Ó ṣe jẹ́ wípé Yorùbá lọ́ọ̀yà tó ń ti ẹjọ́ ọmọ Ìgbò sí níwájú. À ń jẹ èkuru wípé kó tó ń kúrò nínú àwọn kan tún ń gbọ́wọ́ sí. History ó ń repeat rẹ̀ àwa Yorùbá àdẹ fúra. Ṣé ẹ mọ̀ wípé ó ṣì wà ńlẹ̀ táwọn ọmọ Ìgbò máa ń sọ several times wípé àwọn Yorùbá máa ń betray Ìgbò nígbà ayé Ojúkú wípé àwọn Yorùbá ló betray Ìgbò. Nísìnyí nígbà tí Nnamdi Kanu tó tún pè fún freedom ìlú ẹ̀, kò sẹ́ni tí ò mọ̀ wípé tí ìlú bá fẹ́ gba freedom dandan ni kó ní one or two issue nínú, nítorí wípé ìlú tó bá ti jọ kóra wọn papọ̀ tí kan bá fẹ́ yà nínú ẹ̀ kò sí kí wàhálà one or two ọ̀dà má ṣẹlẹ̀, nítorí wípé àkójọpọ̀ wọn ó ní bánú. Nǹkan tí ọmọkùnrin yìí ń pè fún nìyẹn, ká tiẹ̀ sọ wípé kò fi ọgbọ́n ṣe, nítorí pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọpọlọ sí. Àmọ́ bó ṣe mọ títí ẹ̀ ṣe ló ṣe ṣe yẹn nígbà tó wá padà wá bọ́ sí ọwọ́ ìjọba Nàìjíríà. Kí ló dé tí àwọn ará òkè ọya tí wọ́n ṣe ìdájọ́ yẹn fún, tó wá jẹ́ wípé lásìkò ìgbà tí ọmọ Yorùbá wà ń bẹ̀ ló wá ṣe ìdájọ́ ọmọ Yorùbá ló tún jẹ́ pé ló tún wá ní kó ṣe ìdájọ́ fún. Ṣé rí nǹkan táwọn ọmọ Ìgbò tó ń sọ káàkiri ń sìn? Wọ́n ní wípé Yorùbá ló tún ṣe ìdájọ́ ọmọ Ìgbò lẹ́lẹ́ẹ̀kejì táwọn tún fẹ́ gba freedom. Alákọ̀ọ́kọ́ ní ogun Ojúkú Yorùbá ló betray, ẹlẹ́ẹ̀kejì again ọ̀gá àwọn tó fẹ́ gba freedom fáwọn Yorùbá ló tún rọ lọ sí ẹ̀wọ̀n gbére. Àwọn pípù yìí tó jẹ́ àwọn ará òkè ọya wọ́n mọ bó ṣe máa ń yẹ nǹkan kúrò lórí ara títí wọn, wọ́n máa wà behind the scene, wọ́n máa ṣe ọ̀ǹtidọ́ǹtì, wọ́n máa ṣe ìkì mìkìmìkì. Ṣùgbọ́n àwa tá a jẹ́ dídìrín dírọ́bó tó jẹ́ wípé akọ́sọ́kọ́ àkàwé Yorùbá kàwé, Yorùbá wà very very intelligent àmọ́ no wisdom, nítorí wípé intelligent without wisdom is nothing ni. Àsìkò yìí gangan ló yẹ kí wọ́n sì máa sún síwájú títẹ́ náà àwọn òkè ọjà tí wọ́n gbé tó yẹ kó tó ẹ̀ṣẹ̀ wá ṣe ìdájọ́ ẹ̀ so that kò tún nílẹ̀ sí wàhálà láàrin Yorùbá àti Ìgbò. Eléyìí tó ń ṣe èyí ó tún fẹ́ fi dá wàhálà lẹ́sílẹ̀ Yorùbá ni now, because àwọn ọmọ Ìgbò mọ̀ wípé nísìnyí Yorùbá ló sẹ́ńtẹ́ǹsì Nnamdi Kanu lọ sí life imprisonment. Àwọn ọmọ Ìgbò ti bẹ̀rẹ̀ sí jáde lẹ́kọ̀ọ́ sí, wọ́n ti ń pariwo free Nnamdi Kanu. Àwọn olóyè máa fi rádaràdà eré lára ṣèbí Yorùbá ni àwa Yorùbá ọjọ́ wo la fẹ́ gbóná? Gbogbo àwọn tó wà lókè tó jẹ́ àgbààgbà wa, nítorí pé tó bá yẹ pé wọ́n ní wisdom dáadáa ni kò yẹ kó jẹ́ wípé ọwọ́ wọn ìdájọ́ ọmọ Ìgbò ti máa wá. Ó yẹ kí wọ́n fi brain kí wọ́n fi wisdom sí, kí wọ́n mọ̀ wípé ìgbésẹ̀ táwọn fẹ́ gbé yìí kò dáa, kò ṣe nǹkan gidi. Ìjọba Yorùbá kọ́ ló gbé Nnamdi Kanu, ó sì wá jẹ́ wípé ìjọba Yorùbá ló ṣèdájọ́ fún. Ìjọba àwọn ará òkè ẹ̀yà wọ́n sún wọn ò ṣe ìdájọ́ ẹ̀ tí wọ́n fi gbé ìjọba yẹn sílẹ̀ fún ìjọba Yorùbá. Ṣé bóyá kí ìjọba Yorùbá náà kó sún títẹ́ náà wọ́n máa fi pẹ́ nígbà tó ti kúkú mọ nǹkan tó fẹ́ ṣe fún, torí nǹkan tó ti sọ lẹ́nìí nísìnyí ó ti wà nínú bọ́jẹ́ẹ̀tì ìjọba òkè ọya right from the time, but wọ́n kọ̀ tí sí ìjọba Yorùbá ní pé kó wá announce ẹ̀ síta. Wọ́n dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn several times, kó máa ń fi oríṣiríṣi nǹkan tí ò dá fi kọ́ Yorùbá lọ́rùn. Ẹ tún máa wò ó, wọ́n tún máa kọ́lẹ̀ sínú history, nítorí wípé nígbà Ojúkú àwa ò sí bẹ́ẹ̀, àwa kéré, àmọ́ à ń gbọ́ nínú history lẹ́ni wípé Yorùbá betray Ìgbò. Bóyá irọ́ wá ní o, bóyá tòótọ́ ni o, àmọ́ ṣùgbọ́n wà nínú history àwọn ọmọ Ìgbò wípé Yorùbá betray Ìgbò. Ẹ tún máa wọlé tó tún ṣẹlẹ̀ yìí o, wọ́n tún máa kọ́lẹ̀ fún àwọn generation wa tó ń bọ̀ lọ́la wípé ìgbà táwọn fẹ́ gba freedom, olórí àwọn tó jẹ́ Nnamdi Kanu Yorùbá ló sẹ́tẹ̀ǹsì ẹ̀ lọ sí life imprisonment. Wọn ò dẹ̀ ní kọ ìdí àti ìtumọ̀ tó fi sọ yìí, àmọ́ headline yẹn wọ́n máa kọ́lẹ̀ fáwọn ọmọ wa. Làwọn ọmọ Ìgbò ọjọ́ ọ̀la làwọn tí wọ́n máa dé bá tó tún máa fi put more hatred fún Yorùbá. Ẹgbọ́n náà ọjọ́ wo ni Yorùbá fẹ́ bọ́ nínú jágara dáradára rẹ̀ jẹ́ tí wọ́n kó sí nínú wọn Nàìjíríà, nítorí pé tí sí wisdom bá wà ní ó yẹ kí wọ́n fi ọpọlọ ṣe.